ẹ ǹlẹ́ o mo sọ fún pé story ìgùn gan ẹ bá mọ iye èèyàn tóbìnrin yìí pa ń bò la sọ̀rọ̀ dé ẹ̀yin tẹ́ bá ṣe ṣalábàápàdé rí yìí bí mo ṣe sọ tí ẹ bá rí full video ẹ click orúkọ mi á gbé yín lọ page mi ẹ rí full video ń bẹ so ọ̀rọ̀ ń pa woman yìí là ń sọ lẹ́ni Dorothea Puente òun là ń sọ̀rọ̀ ẹ so ńgbà tó yá ṣe mọ̀ this is a woman tó yẹ pé ó ní hostel wọ́n máa ń rán social services ní America wọ́n máa ń rán àwọn èèyàn sí àwọn tí ò nílé àwọn tí ó kù díẹ̀ tó jẹ́ pé bóyá wọ́n ní àrùn ọpọlọ díẹ̀ àbáwọn tó jẹ́ pé ọ̀mùtí wọ́n máa rán wọn lọ sọ́dọ̀ ẹ̀ so nígbà tó tún yá wọ́n ṣàtúnṣe sẹ́ndì ẹlòmíì sí nìyẹn Dorothy Miller 65 years old ilé yẹn tóbi o ó ní flat ó ní gbogbo ẹ̀ ń bẹ̀ wọ́n bá ṣàtún sẹ́ndì obìnrin yẹn sí ilé ẹ̀ bíi a few weeks tó débẹ̀ bóyá ló tó ó débẹ̀ ní October 21 kò tọ́sẹ̀ mẹ́rin by November 20 wọn ò bá tún rí mọ́ ńbo ló wọlé sí Dorothea bá pe àwọn tí máa ń fọ kulẹ̀ tán máa ń fọ kápẹ́ẹ̀tì wípé kán wá fọ kápẹ́ẹ̀tì kán dẹ̀ ká kápẹ́ẹ̀tì yẹn kúrò nínú yàrá Miller yẹn pé ó ń rùn bákan àwọn yẹn ò dẹ̀ kúkú ní mọ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn yẹn ṣáà ká kápẹ́ẹ̀tì but ó continue láti máa fọ́ọ̀jì chẹ́ẹ̀kì Miller to the tune of $11,000 ló gbà lórí owó lady yẹn so ńgbà tó tún yá ṣé àwọn kẹ́ November 20 ni woman yẹn disappear November 29 ìjọ mẹ́sàn-án lẹ́yìn ìgbà yẹn lady kan tóun àti ẹ̀ ti wá jọ pàdé ńgbà tó lọ sẹ́wọ̀n ní 1982 níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ńgbà tó bẹ̀rẹ̀ sí dáràn yìí rẹpẹtẹ tó lọ ṣe rántí pé kọ́kọ́ lọ sẹ́wọ̀n ńgbà yẹn tán ní pé ó ná check àwọn tenants ẹ̀ 34 tenants ó pàdé lady yẹn ní ẹ̀wọ̀n so ń pàdé lady yẹn lẹ́wọ̀n ìgbà tí yẹn dé ìyẹn move wá sí boarding house yẹn nígbà tí yẹn move wá bẹ́ẹ̀ ó bá apply for social security benefits so ìyẹn sì ń gbowó yẹn lọ nígbà tó kàn yá bí parole ṣe mọ̀ tó bá release wọn ò gbúdọ̀ tún bóyá torí pé ó mọtí ni or something ni ó ṣe ní problem tó ṣe lọ ẹ̀wọ̀n in the first place tó bá let out on parole kò gbúdọ̀ tún commit crime yẹn Dorothea wá rọ́ lọ́tí ó wá pè parole officer ẹ̀ wọ́n tún ṣe dá yẹn padà sẹ́wọ̀n nìyẹn ló bá tún bẹ̀rẹ̀ sí ní gba chẹ́ẹ̀kì woman yẹn lọ bíi 3,500 ni ó gbà lọ́wọ́ yẹn. Beginning of 1988 another man Alvaro Robert Gonzalez Montoya ìyẹn náà ò dàgbà púpọ̀ 51 years old ni ìyẹn náà wọ́n ṣàtún post ẹ̀ sí ilé ẹ̀ nígbà tí wọ́n máa fíìlì fọ́ọ̀mù láti máa gba social security òun ló bá fíìlì ẹ̀ pé òun lòun máa gba owó yẹn on his behalf ìgbà tó máa fi di bí oṣù bíi mẹ́fà ara àwọn tó ń gbénu ilé yẹn ṣàrí pé wọ́n ń palẹ̀ ẹrù Montoya mọ́ kí ló ṣe Montoya ń bó ló lọ so àwọn social worker Montoya wọ́n ṣàǹtráì láti contact ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pè ńbo ni máa yí wà ó sọ fún wọn pé kò sí around wọ́n ní rọ́ ẹ mọ̀ social worker míì tó bá fẹ́ ṣiṣẹ́ á ṣe dáadáa ni nígbà tó ti rí pọ́rọ̀ yẹn ó wá parọ́ fún wọn ó sọ pé ó lọ sí Mexico ó lọ wo àwọn ẹbí ẹ̀ ní ó lọ Mexico ó lọ wo àwọn ẹbí ẹ̀ ní wọ́n ní láyé social worker yẹn ṣáà ní òun láti bá sọ̀rọ̀ ó ti wá wò pé ọ̀rọ̀ yìí ti fẹ́ bẹ́lẹ̀gbẹ̀ ó wá pe èèyàn kan àwọn tó dé látẹ̀wọ̀n kan tó ń bá ṣiṣẹ́ ọgbà ẹ̀ wípé kó pe social worker yẹn kó sọ fún kó ṣe bí pé òun ni brother in law Montoya kó sọ fún wọn pé òun lòun gbé lọ sí Utah social worker yẹn ò ṣàgbà social worker yẹn bá sọ fún Dorothea pé òun máa pọ̀ ọlọ́pàá pé ọ̀rọ̀ yìí ó rí bákan nígbà tó máa fi di bí ijọ́ mélòó kan ló bá kọ ní social worker bá gba lẹ́tà bíi pé brother in law yẹn ló kọ wọ́n á wrap ẹ̀ sínú tissue paper so that kò ní sí fingerprint. nígbà tó di March 9 1988 another man Benjamin Fink ìyẹn náà 55-year-old wọ́n ní kó lọ gbé lọ́dọ̀ ẹ̀ ìyẹn brother yẹn máa ń wá every week ó máa ń wá wò fún bí ọ̀sẹ̀ mẹ́fà nígbà máa fi di ìparí April wọn kàn rí mọ́ ni ìkànnì àwọn tenant bá sọ pé nǹkan kan rùn ní yàrá bọ̀bọ̀ Benjamin Fink yìí mo ló wà àárí ṣùgbọ́n òórùn burúkú kan jáde ẹ mọ̀ kó kó èèyàn máa rùn gan
Dorothy sọ fún pé àyí pé kò sí nǹkan kan pé kó má wọrí pé nǹkan tó ṣẹlẹ̀ ní pé síwà àwọn ó ti back up pé ẹ mọ̀ ẹ jẹ́ ń lo èdè Nàìjíríà pé sókèwé àwọn ló kún. Lẹ́yìn bí ijọ́ mélòó kan wọ́n bá ṣàbẹ̀rẹ̀ sí já sìmẹ́ǹtì sí inú ọgbà. Kí náà fẹ́ fi sìmẹ́ǹtì ṣe? Ó ti wá káwọn èèyàn kan bá gbẹ́ hò, wọ́n gbẹ́ hò, wọn mọ nǹkan tó ń gbé sínú hò yẹn, wọ́n ṣáà lẹ kọ́ńkírìtì, wọ́n ṣáà rẹ̀. Ṣé mọ̀ pé social worker yẹn kò ṣáà gbà pé ó ní Montoya wà. So òun ti wá sọ fọ́lọ́pàá, àwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ sí ní investigate. Wọ́n wá bákan náà àwọn tenant ẹ̀ sọ̀rọ̀. John Sharp ni bọ̀bọ́ yẹn ń jẹ́. So nígbà tí ìyẹn ò gbé bẹ́ẹ̀ mọ́ o, wọ́n bákan náà àwọn old tenant ẹ̀ sọ̀rọ̀ pé níbo ni Montoya wà, ẹjọ́ ń gbé bẹ́ẹ̀ at the same time ni. So nígbà tí wọ́n interview bọ̀bọ́ yẹn, Dorothy wà ń bẹ̀. So Sharp wá sọ fáwọn ọlọ́pàá pé àwọn sì rí Montoya ní mo sì rí ìjẹta, ó wà okay. But nígbà tó ó wá kọ sínú paper pé ó sọ pé kí n parọ́ fún yín ni o, ó wá fún àwọn ọlọ́pàá yẹn. So later ìgbà tán ní káwọn méjèèjì máa lọ, ọlọ́pàá yẹn wá padà lọ rí John ṣẹ̀ṣẹ̀ wá sọ gbogbo ọ̀rọ̀ yẹn fún wọn pé oríṣiríṣi ni àwọn rí, ẹlòmíì á kàn disappear, àwọn ò ní rí, gbogbo ilé òṣàmọ ọrùn bá bínabína, báwọn bá sì béèrè bíi kò ní sókàwé èkún ni, bíi kò ní kinní kan ṣẹlẹ̀ ní àwọn èèyàn sáà ń disappear. Kóhun tó kúrò mẹ́ẹ̀ lòun ṣáà fi ẹsẹ̀ fẹ́ ń tòun tí òun lọ báwọn fámìlì òun. So báwọn ọlọ́pàá yẹn ṣe padà sí ilé boarding house yẹn nìyẹn, bó ṣe wá pẹ̀lú warrant nìyẹn, bó ṣe bẹ̀rẹ̀ sí gbẹ́lẹ̀ nìyẹn. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ní gbẹ́lẹ̀, wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti àwọn ibì kan tó dàbí pé ó ṣẹ̀mọ̀ bíi pé wọ́n ṣẹ̀ṣẹ̀ húlẹ̀ ẹ̀bẹ̀. Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Kò pé 30 minutes wọ́n ti rí òkú alákọ̀ọ́kọ́. Nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí máa bẹ́lẹ̀gbẹ́, wọ́n tún bá òkú Benjamin Fink yẹn, wọ́n bá òkú ẹ̀ níbi tí tó ti ṣe kọ́ńkírìtì tí wọ́n kó sìmẹ́ǹtì sí yẹn, wọ́n bá òkú bọ̀bọ́ yẹn bẹ̀. Wọ́n tún bá òkú Montoya. Tẹ́ bá rántí carpenter, ibi tán sí káná sí carpenter báyìí, wọ́n sí Montoya báyìí, wọ́n sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni. Wọ́n tún bá àwọn oògùn. Ìgbà tó máa ṣe test náà, wọ́n ṣàtúrí flurazepam yìí àtàwọn oríṣiríṣi oògùn, but flurazepam yìí ṣe mọ̀ pé it's been the common denominator láti bẹ̀rẹ̀. Wọ́n bá òkú Miller náà, wọ́n bá ní abẹ́ kọ́ńkírìtì ní ẹ̀gbẹ́ àwọn ogbin flower síbẹ̀. Nígbà tó máa tún ṣe test, wọ́n bá ṣàtúnbá flurazepam yìí náà ní ara ẹ̀ àtàwọn oríṣiríṣi oògùn, but flurazepam yìí was a major contributor. Gbogbo bí wọ́n ṣe ṣàṣẹ mọ̀ pé ibi tó ti ń gbẹ́lẹ̀ bí Dorothy ṣe sá mọ́ wọn lọ́wọ́ nìyẹn. No bá put up bolo yẹn mi ń pé be on the lookout. Wọ́n bá issue bolo pé káwọn ọlọ́pàá kàn bẹ̀rẹ̀ sí ní wá, wọ́n bẹ̀rẹ̀ sí circulate fọ́tò ẹ̀. So lẹ́yìn bí ijọ́ mélòó kan, bóyá bí ijọ́ 5 tán ti ń wá, bọ̀bọ́ kan máa yẹn pàdé ẹ̀ ní bar ní Los Angeles hotel kan ṣá, wọ́n small kì í ṣe lílọ big hotel, ṣe mọ àwọn hotel ẹgbẹ́ títí, àwọn motel ó bá ń bẹ̀, wọ́n ti ẹ̀jọ́ pàdé ń bá àtún sọ̀rọ̀. Later tí máa yẹn dé yàrá ẹ̀, ó wá rí fọ́tò ẹ̀ nù news pé òun lóbìnrin yìí, òun pàdé lady yìí. So instead kò dé ọ̀pọ̀lọpàá, ó wá pe newscaster CBS tó ń ka news láàárọ̀ ọjọ́ yẹn, ó contact yẹn, ìyẹn wá pàdé ẹ̀. Nígbà tí yẹn pàdé ẹ̀ tán confam pé ó wà ń bẹ̀ lóòótọ́, wọ́n wá pọ̀ ọlọ́pàá, wọ́n ṣe arrest ẹ̀ nìyẹn. So wọ́n ṣá arrest ẹ̀ November 16, 1988. Wọ́n ti rí òkú èèyàn 9 ni wọ́n rí. Wọ́n ṣá wá gbé padà láti Los Angeles, wọ́n gbé padà lọ sí Sacramento. But ṣé mọ̀, àti prove case yẹn ó máa nira because some of them àwọn oògùn tó overdose wọn lé lórí oògùn tó ń lò ní. But wọ́n ṣá charge ẹ̀ pẹ̀lú òkú Montoya because ìyẹn ni wọ́n ti mú báyìí. Ṣé ẹ rántí? Ìyẹn náà kọ́kọ́ charge ẹ̀ fún. Nígbà tó yá, wọ́n ṣá wá charge ẹ̀ fún òkú èèyàn 9 counts with special circumstances. Tó bá dẹ̀ ti charge èèyàn bẹ́ẹ̀ with special circumstances, ẹjọ́ òkú náà máa dá fún. Kéèsì ṣá bẹ̀rẹ̀, wọ́n fa kéèsì yẹn lọ ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta. Wọ́n ṣá fa kéèsì yẹn lọ. Ẹ mọ̀, ó take time gan kí gbogbo àyẹ̀wò wà lẹ́wọ̀n o. So nígbà tó ṣá di 1993 ni wọ́n ṣá finally parí kéèsì ẹ̀
àwọn jury wọn ṣá lè agree, wọn lè agree, they were deadlocked, wọn lè agree pé ó jẹ̀bi àbí ó jẹ̀bi, kẹ́ lè mọ bí tóbìnrin yẹn tó. Wọ́n adájọ́ yẹn tún dá wọn padà pé kán padà pé they have to agree, they have to come to, you know, a verdict. It took them 35 days. Ó lé lóṣù kan. Ṣé mọ̀ pé tó bá lọ ṣe jury kíní tó bá pè fún jury duty, wọ́n máa fi yín sọ́tẹ́ẹ̀lì ni wọ́n ní jẹ́ lọ́lé. Oṣù kan àti ọjọ́ márùn-ún, 35 days ló take one before they finally reached the verdict. But on reached verdict, one sentence sí life imprisonment, you know, because wọ́n lè agree lórí pé ṣé kán dájọ́ kú fún ni. Àwọn kan wọ́n ṣe mọ̀ àwọn míì máa wà tó yẹ pé beliefs wọn, ideology tí wọ́n believe in kán dájọ́ kú fún yàn. So the jury could not agree. So at the end of the day, wọ́n ṣá agree pé okay, ẹ fi sẹ́wọ̀n gbére tí wọ́n ní jálẹ̀ without parole. So ní December 1993, wọ́n fi sẹ́wọ̀n gbére. So ibẹ̀ ló wà, you know, ní California ló ti ń ṣẹ̀wọ̀n ẹ̀ títí ìgbà tó di 2011 ó wá kú at the age of 82 ló kú. Ẹ rí pé àwọn èèyàn kálá gan. Ó bẹ̀rẹ̀ sí múra bí èèyàn gidi, ó ń ṣe bí kíní ládùúgbò, ó dẹ̀ ń pa àwọn èèyàn. Ẹ lè lọ Google orúkọ ẹ̀, kẹ́yìn náà lọ ka story yẹn. In fact, ọ̀rọ̀ yẹn crazy. So kí lẹ feel? Ṣé ẹ feel pé ìfẹ́ owó ni ó fà á ni, àbí obìnrin kan fẹ́ràn kó máa pààyàn, àbí because ìgbà tó máa sọ̀rọ̀ ẹ̀ ìgbà tó wà ní kékeré pé ìgbà tó wà ní kékeré ìyá ẹ̀ iṣẹ́ aṣẹ́wó ni ìyá ẹ̀ ń ṣe, bàbá ẹ̀ máa ń mutí gan tó jẹ́ pé tó bá ti mutí yóò bá máa gbébọn sórí ara ẹ̀ kó máa para òun ni. Then ìgbà tó yá wọ́n mú wọn kúrò ní ọ̀dọ̀ ìyá wọn àti bàbá wọn, wọ́n fi wọ́n sí ilé ọmọ aláìní ìyá àti bàbá, ìyẹn motherless home, ìyẹn orphanage. Pé nígbà tó dẹ̀ wà ńbẹ̀ pé àwọn kan fipá bá lò àbí nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ feel pé nǹkan kan ṣe lórí ni, àbúkàn ní kànú, àpọ̀jù kòkòrò? Kí lẹ̀yin feel pé ó lè fà tó fi lè ṣerú nǹkan tó báyìí? Because even at the end of the day, oṣù lẹ́yìn pé wọ́n rí òkú èèyàn 9, èèyàn 3 náà lè charge fún, but àwọn èèyàn 6 kan ṣì wà tí wọ́n lè account fún, tí wọ́n disappear, tí wọ́n lè ṣe mọ̀, they cannot, wọ́n lè prove ẹ̀, but tán gbalé ẹ̀ kọjá tí wọ́n dẹ̀ rí wọn mọ́. Kí lẹ feel? Màá tún mú mi wá fún yín. Ẹ wò, mo ní àwọn oríṣiríṣi cases lọ́wọ́. In fact, ó kàn yẹ pé iṣẹ́ mọ̀ because máa láti jot àwọn nǹkan kan lẹ̀ because mo lè kí má máa gbàgbé àwọn orúkọ yẹn. So man take me time. Anyway, kí lẹ tún feel ṣẹlẹ̀? So àwọn ẹlòmíì tán máa ń rò pé bóyá dúdú nìkan ló ní lọ́wọ́, òyìnbó gan ya wèrè. Wọ́n sọ pé 90-something% of àwọn serial killer funfun ni wọ́n. So tẹ́ bá rò pé àwọn dúdú terrible, àwọn funfun wọ́n ṣì èrè gidi gan. Anyway, màá tún kàn sí yín láìpẹ́. Ire o.